So ìgbà tí mo wà ní Jos mo meet Akume Akume. So kò sí mo ṣe fẹ́ sọ̀rọ̀ ìgbésí ayé mi, kò sí mo fẹ́ sọ̀rọ̀ career mi tí mi ní mention Akume Akume. Mo meet Akume Akume. Akume Akume jẹ́ one of the legends we have in the film industry. Àwọn ló ṣe the Snake Boy nígbà yẹn pẹ̀lú àwọn Saint-Obi and all that. So mo meet Akume Akume in one of the auditions in Jos. And, they picked interest in me. Or in fact, òun ló bá mi register me as member of AGN, the Actors Guild of Nigeria, while I was still in Jos. So ìyẹn really motivated me. So ìgbà tí mo ṣe tán, òun náà ló encourage me pé okay, ọmọ Yorùbá ni ẹ́ and you are good. Production pọ̀ ní North nígbà yẹn pé okay, go to your base. Go to Lagos and gbogbo association tó bá ń ṣe bá wọn ṣe, and you have a life, you have a future there. And after ọjọ́ kẹta tí mo dé Èkó, I met one Mr. Shola. Mo meet Mr. Shola. Mr. Shola jẹ́ agent tó máa ń gbàyàn síṣẹ́, a máa ń báyàn wáṣẹ́ and all that. So wọ́n kọ síbi signpost wọn tó ń gbé síwájú tàwọn, wọ́n kọ́kọ́ audition. So mo ṣáà meet wọn bí mo ní interest in audition yẹn. Wọ́n actually kò ń ṣe audition, pé kò ń ṣe audition tèmi rò, pé ó ní ọ̀gá kan tó ń gba àwọn ọmọọṣẹ́ tó fẹ́ kọ́ṣẹ́, pé audition yẹn làwọn kọ. Wọ́n ní wọ́n fẹ́ kọ́ṣẹ́, wọ́n ní bí so màá tún iṣẹ́ kọ́ ìgè. Wọ́n ní yes. Mo ní àtijọ́ tí mo ti ń bọ̀ mo máa ń lọ sí audition o, tí wọ́n bá dẹ̀ mú mi lọ audition tí máa feature ní movie wọ́n máa fún mi tọ́rọ́ kọ́bọ̀. Wọ́n ṣàárẹ̀ Èkó náà pé bí o. Nílé òní ọgẹ́lẹ́ òní fún lówó, o bá ṣe tú sí ni o bá ṣe lead role òní fún lówó, ìṣẹ̀fẹ́ wá kọ́ṣẹ́ ni o wàá gba fọ́ọ̀mù wàá sanwó. Mo ní màá ti sanwó. Ẹ wo àwọn fíìmù tèmi náà ti ṣe, àwọn fíìmù kékeré tèmi náà ti ṣe ń Jos, ẹ wò ó ti fi ṣe drama, mo ti ṣe stage, ẹ wò ó ṣànílò àtúnṣe kọ́ ni. So to cut the story short, àwọn ló mú mi lọ sí ọ̀dọ̀ ọ̀gá mi tó kọ́ mi iṣẹ́, Opeyemi Lawal. Mo dé báyìí ní tẹ̀wé adé, mo bọ̀ náà ní ti àbọ̀yè. Mo kí yín o lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé àti lágbà. Ṣe dáadáa mo bá gbogbo ilé o. Àtúntí dé bá a ṣe ń dé sórí ètò wa, ètò yín. Ètò tá a máa ń gbádùn lọ́jọ́ mẹ́jọ jẹ́ ká mọ̀ ẹ́ lórí ìkànnì Moondew TV ìgbẹ̀là kalẹ̀ sí Gùdẹ́. Lónìí mo tún wá bí mo ṣe ń wá, mi ò tún dá wá lónìí o, kódà ìrìn àjò mi mo tún rìn jìnnà kí n tó lọ gbẹja ńlá jáde inú odò. Ìwọ mi wọdò ó lọ mẹ́ja tó kàǹkà èyí tó ṣe é rí láwùjọ àwọn òṣèré ni mo tún gbé wá ká yín mọ́lé fojú ìwòran yín kí ẹ tún lè gbádùn ọ̀tọ̀ lónìí. Àlejò wa, ẹ káàbọ̀ sí orí ètò wa, ẹ sì kí yín káàbọ̀ sí agboolé Moondew TV lápapọ̀. Ẹ ṣeun sá. Ṣé dáadáa la bá yín, ṣe dáadáa lẹ sì bá wa? Àlàáfíà la wà, kẹ̀kẹ́ báwa náà ṣe bá yín. Ẹ ṣeun. Ṣé àwọn aráalé lè mọ orúkọ yín? Ẹ káàárọ̀ gbogbo aráalé, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo àsìkò tí ẹ bá ń wò wá. Orúkọ tèmi ni Opeyemi John, tí àwọn èèyàn mọ̀ as OJ. Opeyemi John, OJ. Ṣé ká pé OJ ní ìnagijẹ ni àbí ó kàn dádúró? OJ ìnagijẹ mi nìyẹn, OJ. Initials mi nìyẹn, Opeyemi J John. Àpèjá ni Opeyemi John, ní kékeré ní kúkúrú ni OJ. Mr. Opeyemi John, OJ. Kí n fi ìbò pé mò ń jẹ́. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ ṣeun sá. Mr. Opeyemi John, bí àsìkò tá a wà yìí yóò fẹ́ tó bí ọmọ ọdún mélòó báyìí tá ẹ jẹ́? Ìbéèrè bó ṣe kéré tó náà ló ṣe tóbi tó. Mo máa ń try as much as possible láti dín ọjọ́ orí tèmi kù. Torí wọ́n jẹ́ kó yé mi pé béèyàn ṣe ń dàgbà sí lèèyàn súnmọ́ sàárè. Bẹ́ẹ̀ni. So bẹ́ẹ̀ mi ó yẹ kí ti wà ní 25 báyìí. Máa di next year
màá wà ní Àkọlọ́ 24. ọmọ fi kú tó yáwó pa gbogbo wa. Àwọn òbí mi mọ̀ ní mo ti ju 30 lọ díẹ̀. Ó dà bẹ́ẹ̀ ẹ wà ní dàgbà àyà ẹ sì ní kájú padà sọ́dọ̀ Elédùà. Àmín Ọlọ́run. Ọmọ bíbí ìpínlẹ̀ wo ni ó jẹ nílẹ̀ àbíníká kóòtù òjíire wa torí mo rí i pé Yorùbá lẹ̀ ń sọ ní pọ́nbélé. Mo jẹ́ ọmọ ìlú Ìgòsùn ní Kwara State. Ìgòsùn ní Kwara State ní Ọ̀yún local government. Ọ̀yún local government nípínlẹ̀ Kwara State. Mo mọ̀ pé àwọn aráalé tí wọ́n jọmọ ìlú yẹn wọ́n ti ọmọ ìlú mi ni wọ́n á ti máa pariwo èmi náà nílùú tèmi náà ti kálukú lónìí tó ti ṣẹ̀ wá. Ṣé àlejò mi káwá ní láti ìpínlẹ̀ Kwara State tẹ́ ẹ ti ṣẹ̀ wá a lè mọ àwọn ilé ẹ̀kọ́ tí ẹ lọ bẹ́ẹ̀ ṣe rìn nínú láti bẹ̀rẹ̀. Wọ́n bí mi sí ilẹ̀ Haúsá. Wọ́n bí mi sí Zaria ní Kaduna State. So mo dàgbà sí Kano. Education mi jẹ́ kí n pass through Jos. So tí máa fẹ́ fi gbogbo ilé náà máa fi sọ̀rọ̀. Mo bẹ̀rẹ̀ primary school mi ní Zaria. Mo parí secondary school mi ní Kano State. Mo dẹ̀ lọ University of Jos àti ní Plateau State. Then èmi ní Lẹ́kọ̀ọ́ lọ́jọ́ tòní. Ìrìn àjò ó lọ bákan wọ́n bí yín sí ìpínlẹ̀ Zaria ìpínlẹ̀ Kaduna. Ìpínlẹ̀ Kaduna ní ìlú Zaria ẹ wá tọpinpin bó lẹ ṣe wá rìn láti gbogbo ibẹ̀ yẹn kó tó wá di pé ràbàràbà padà sí ìlú Èkó làwọn òbí yẹn wà ní. Lórí àwọn òbí mi ò sí nílùú Èkó èmi ni mo fi ẹsẹ̀ mi méjèèjì wá sí mo gbẹ́sẹ̀ mi méjèèjì wá sílùú Èkó. According to ìkan táwa kà ni pé railway máa easy láti move àwọn èèyàn láti Ọ̀fà Ìlọrin lọ sí Kaduna ní ayé ìgbà yẹn. So àwọn òbí mi báyà yẹn ló gbé wọn dé Zaria. So Zaria náà bí gbogbo wa sí. Láti Kwara náà ti lọ Zaria. Zaria náà bí gbogbo wa sí. So at some point ẹ̀gbọ́n mi move lọ sí Kano. So èmi náà join wọn Kano. So mo yẹ sọ́tẹ́lẹ̀ mo bẹ̀rẹ̀ primary school mi ní Zaria. Mo dẹ̀ parí secondary school mi sí Kano. Then fúnra mi ni mo decide pé mo fẹ́ lọ sí Jos. Mo fẹ́ lọ sí Jos lọ school. Because ìgbà yẹn University of Jos was one of the universities I see as the best in the north. We have ABU and all that. But mo kàn like University of Jos probably because of the atmosphere and all that. So mo decide be Jos mo ti fẹ́ school. I put in for JAMB and all that. Mo dẹ̀ school ní Jos. So bàtí mo parí ní Jos, I want to pursue a career. Kò dẹ̀ sí opportunity yẹn ní north. So ìyẹn ló mú mi decide pé àjò mi sì kù ìpele kan. Ìyẹn ló sọ mí darí Èkó. Àtàrí ẹ wá dèrò Èkó. Káwá ní àlejò káwá níbẹ̀ sí wá rìn gbogbo ẹ̀ tí wá dé ìlú Èkó bó o lẹ sí wá ṣe tẹ fi wá rìn títí tẹ fi dèrò tí ń ṣe eré orí ìtàgé lónìí báwo ni ìrìn àjò gangan ṣe bẹ̀rẹ̀ àti pé àwọn wo ló ṣokùnfà tẹ fi ń ṣiṣẹ́ ọ̀lẹ ni. Ṣé mọ̀ pé tí ní ayé yìí tí èèyàn bá mọ ibi téèyàn ń lọ èèyàn ní láti máa gbọ̀nà ẹ̀bùrú mọ́. I've always wanted to be a TV person, be it an actor, a director, a presenter. I've always wanted to be a TV person. Filmmaker. Yes. Entertainer generally. I just want to be a TV person. So ìgbà tí mo wà ní Jos mo meet Akume Akume. So kò sí mo ṣe fẹ́ sọ̀rọ̀ ìgbésí ayé mi kò sí mo fẹ́ sọ̀rọ̀ career mi tí mi ní mention Akume Akume. Mo meet Akume Akume. Akume Akume jẹ́ one of the legends we have in the film industry. Àwọn ló ṣe the Snake Boy nígbà yẹn pẹ̀lú àwọn Saint-Obi and all that. So mo meet Akume Akume in one of the auditions in Jos. And, they picked interest in me. Or in fact, òun ló bá mi register me as member of AGN, the Actors Guild of Nigeria, while I was still in Jos. So ìyẹn really motivated me. So ìgbà tí mo ṣe tán, òun náà ló encourage me pé okay, ọmọ Yorùbá ni ẹ́ and you are good. Production pọ̀ ní North nígbà yẹn pé okay. Go to your base. Go to Lagos and gbogbo association tó bá ń ṣe bá wọn ṣe and
you have a life, you have a future there, and the rest is story. So mo decide pé màá wá sẹ́kọ̀ọ́, though kò ẹ̀gbọ́n mi tí tó sponsor mi lọ sí school nígbà yẹn, wọn fi taratara support ẹ̀mí àkọ́kọ́ fẹ́ lọ sí Èkó wọ́n ní wọ́n burú bẹ́ẹ̀ yẹn, wọ́n máa ń já kan gbà kíníkan kò dẹ́ni kankan lẹ́kọ̀ọ́. I just want to come to Lagos. So bèrè ó láwọn kankan tí mo ti mọ̀ tájọ wọn Kánò tó ti move wá sí Èkó, so mo pe 1 or 2 persons ẹjọ́ mo fi wá sí Èkó, mo fẹ́ máa ṣiṣẹ́, mo ti parí school. So kò sí anybody tó fún mi ní positive answer. So be like Èkó ṣé ní mo fẹ́ máa gbé ọ̀dọ̀ yín náà mo fẹ́ máa gbé máa pẹ́ padà. So it was difficult. So at the end of the day mo ṣáà wá sílùú Èkó. So after ọjọ́ kẹta tí mo dé Èkó, I met one Mr. Shola. Mo meet Mr. Shola. Mr. Shola jẹ́ agent tó máa ń gbàyàn síṣẹ́, a máa ń báyàn wáṣẹ́ and all that. So wọ́n kọ síbi signpost wọn tó ń gbé síwájú tàwọn, wọ́n kọ́kọ́ audition. So mo ṣáà meet wọn bí mo ní interest in audition yẹn. Wọ́n actually kò ń ṣe audition, pé kò ń ṣe audition tèmi rò, pé ó ní ọ̀gá kan tó ń gba àwọn ọmọọṣẹ́ tó fẹ́ kọ́ṣẹ́, pé audition yẹn làwọn kọ. Wọ́n ní wọ́n fẹ́ kọ́ṣẹ́, wọ́n ní bí so màá tún iṣẹ́ kọ́ ìgè. Wọ́n ní yes. Mo ní àtijọ́ tí mo ti ń bọ̀ mo máa ń lọ sí audition o, tí wọ́n bá dẹ̀ mú mi lọ audition tí máa feature ní movie wọ́n máa fún mi tọ́rọ́ kọ́bọ̀. Wọ́n ṣàárẹ̀rìn. Èkó náà pé bí o. Nílé òní ọgẹ́lẹ́ òní fún lówó, o bá ṣe 2 scene, o bá ṣe lead role, òní fún lówó, ìṣẹ̀fẹ́ wá kọ́ṣẹ́ ni o, wàá gba fọ́ọ̀mù wàá sanwó. Mo ní màá ti sanwó. Bẹ́ẹ̀ wọ àwọn fíìmù tèmi náà ti ṣe, àwọn fíìmù kékeré tèmi náà ti ṣe ń Jos, ẹ wò tó fi ṣe drama, bó ṣe stage, ẹ wò ó ṣànílò àtúnṣe kọ́ ni. So to cut the story short, àwọn ló mú mi lọ sí ọ̀dọ̀ ọ̀gá mi tó kọ́ mi iṣẹ́, Opeyemi Lawal. So àjùkò àsọ̀rọ̀, kí ló fẹ́ kọ́? Mo ní mo fẹ́ kọ́ everything that has to do with filmmaking. Mo fẹ́ kọ́ acting, mo fẹ́ kọ́ producing, mo fẹ́ kọ́ directing, and àsọ̀rọ̀ ìnáwó mo kọ́ṣẹ́, gbogbo tó mọ̀ ṣe ń ṣe náà lèmi náà ṣe. Àfìgbà kan ti generator, àfìgbà kan sún reception, àfìgbà kan sún boss, gbogbo tí ọmọ ṣe ń ṣe nílé ìgbà fún mi lọ, gbogbo ìrírí lèmi náà pass through. So and to God be the glory, mo ṣe graduation. After my graduation, owó aláta, owó onírú, owó olépo, owó oníyọ̀ àtìlẹ̀ gbogbo ẹjọ́, èmi náà fi ṣe first sinimá àgbéléwò tí mo ṣe lọ́dún yẹn lọ. Mo wá title ẹ̀ ní orúkọ ara mi, mo fún ní Opeyemi. Mo kọ́kọ́ fún iṣẹ́ yẹn, ìgbà tí mo ṣe iṣẹ́ yẹn mo fún ní Mr. Somebody, but mo máa ń kọrin kan báyìí bí púpẹ́ bóyá I'll be somebody. So mo fún iṣẹ́ yẹn ní Mr. Somebody. Mo wá fún Timolak ní iṣẹ́ yẹn. Timolak ló ta iṣẹ́ yẹn. So Timolak ta iṣẹ́ kan tó ń rìn gan gbà yẹn, ọmọ poli also. So mo wá fún Timolak ní iṣẹ́ yẹn. Timolak wá wo iṣẹ́ yẹn, wọ́n wo preview. So wọ́n pè mí, wọ́n lọ sọ́fíìsì wọn, wọ́n sọ fún mi bí mi ò ṣe fún iṣẹ́ yẹn ní Opeyemi. Orúkọ mi nìyẹn. Opeyemi ló tọ́ o. Mo ṣe fún iṣẹ́ yẹn ní Opeyemi. And after then, I was able to strive. Mo ti ṣe production mẹ́ta lẹ́yìn ìgbà yẹn. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kódà ìrìn àjò ń tọ́pẹ́ lóòótọ́, torí ìlú Èkó nínú ìtàn àti àfojúrí Èkó ilé ọgbọ́n ni. So tá bá wá rẹ́ni tó wá sèkó láì lẹ́nìkan, tọ́lọ́run wá fún lórí ọ̀fẹ́ tó jẹ́ ní tó fẹ́ jẹ́, pé tí mo ń torí ẹ̀rẹ̀ kórè o tó sì rí bẹ́ẹ̀, ó tó kéèyàn ò dúpẹ́. Àlejò wa káwá nínú gbogbo ìrìn àjò yẹn náà bẹ́ẹ̀ ṣe rìn wá sèkó, tẹ́ darapọ̀ mọ́ iṣẹ́ yìí, tẹ́ débi tẹ́ délé ni, kí wá ní àwọn ìrírí mánigbàgbé tó jẹ́ pé ó fẹ́ lè jẹ́ pé kí sọ pé tí bá mọ̀ kí n má kúrò níbi tí mo ti ń bọ̀, bíyà kò sí kéèyàn má rí irú ẹ̀. Ǹjẹ́ a lè bíyà káwọn ará lè tẹ̀ lè fi tún lè fi kọ́gbọ́n kàbí méjì pé kò síbi tẹ́dà àti láyé tẹ́dà ọ̀tí lè jẹ́ èèyàn. Ẹ̀gbọ́n mi of blessed memory, Kẹ́hìndé Babatunde John, wọ́n máa ń tẹ ọ̀rọ̀ kan mọ́ mi létí pé challenges máa ń wá, it will always come, it will look like it's going to stay forever, but ó máa padà lọ. So ìyẹn jẹ́
basic tí mo lay foundation ayé mi lé pé no matter how difficult it is at that moment or at this moment at a point ó máa lọ. So mi ò really gbogbo challenges tí mo ti face mo rí as a stepping stone for me to higher ground or higher place. But in the course of growing in the industry, ẹ jẹ́ n share eléyìí pẹ̀lú yín. Ẹnìkan pè mí síṣẹ́ lọ́jọ́ kan ní Ìbàdàn. So àtijọ́ agreement lọ́dún yẹn lọ́hùn. Mo ní mo ti wo fíìmù yín méjì mo dẹ̀ like ẹ̀ ṣe wá máa ń ṣe ń Ìbàdàn mo dẹ̀ ní mo ti appreciate pẹ̀pẹ̀ mi gbà máa ṣe pọ̀ tó industry ẹ̀ ṣùgbọ́n tí ọkọ mi mi dùn bí a máa wọlé máa fẹ́ ní 8,000 as transport Ìbàdàn tó à ń fún ìgbà yẹn ipò tí ìwọ̀n tó bá yà náà that so inú mi dùn Ọlọ́run ṣeun. So aṣáàdì Ìbàdàn èmi mò ń play lead. So Adébàdàn àbẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mẹ́ta ni àṣe day 1 àṣe day 2 àtòrí day 3 bó ṣe wá bá mi lókùn bí 2 scenes tá fẹ́ ṣe tí màá fi rap bó ṣe wá bá mi lẹ́bí pé ẹ̀gbọ́n mi ẹjọ́ ẹ sáré gba 3,000 yìí ẹ bá mi dì í mú wọ́n ní pé as in máa lọ change costume mi so mi ò ní any cost láti kó sára mi ẹ̀ṣin fún èèyàn bí má ṣe lọ́sìn máa pa lọ change costume mi wọ́n ní as in nínú owó yín ni wọ́n ní sorry but 8,000 lájọ́ sọ náà so wọ́n ní ó ní nǹkan tó ṣẹlẹ̀ ní tó yẹ mo fẹ́ sáré kó ó ní nǹkan tó ṣẹlẹ̀ ní torí ẹ̀ ni mo fẹ́ sáré kó 3,000 yìí fún yín mo ṣáà ní bàbá ẹ ṣe dìímú tí má ti ṣe tán màá gbà ṣe mistake mo ṣe àṣùyẹ kí ti gba 3,000 yẹn bọ mi ò gbọ́n débẹ̀ ó ṣe yẹn wá ku 1 scene ó wá bá mi bí abẹ́sìn lóko mo ní just one àti má ti ṣe lè tán sí màmá padà sípò ó ní òkè ó yẹ lọ light lọ́wọ́ wọn fa kébù mo wá bí tí mo jókòó sí bá ṣe gbádùn ta nìyẹn kí ló ṣẹlẹ̀ ṣàdí mo fẹ́ tẹ̀kọ́ ta ló ti fẹ́ tẹ̀kọ́ báyìí wà ní producer ti yà wèrè. Wèrè inú fíìmù àbí wèrè ojú ayé? Wèrè ojú ayé ni wọ́n ní producer ti yà wọ́n bá ṣàbẹ̀rẹ̀ sí dìímú tó ń bùúso tó ń faṣọ ya ti rí rẹ̀ mọ́nú gọ́tà. So mọ́mí ẹ̀ náà dé wọ́n ṣàbẹ̀rẹ̀ sí bùúso ìyá ẹ̀ tọ́ tùrù ẹ̀ gbà mí o gbogbo abiyamọ yẹ ẹ̀ gbà mí o so it was very serious wọ́n sáré pọ̀ àwọn àfáà kan dé wọ́n ti ṣe hàn tí wọ́n sì ń kó gbẹ̀sì lẹ́nu ó ṣe àwọn ṣáà wọ́n so tó serious gan èmi ṣáà ronú transport máa ṣe déko after 6 ìrọ̀lẹ́ producer ìgbà tó yẹ kó ya wèrè kọ́ lélẹ́yìí o wọ́n ṣáà bùsù wọ́n ṣáà ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe gbé wọnú yàrá kan nìyẹn palẹ̀ kárí mọ́ra àwọn ìṣe rap bí ti báwo wọ́n máa ṣe lọ́sẹ̀kọ́ mi ṣáà lè lọ bá wèrè pé bros afa tẹ̀ kọ́kọ́ kó 3,000 kan yẹn wá aṣáàbọ̀ wo òun náà wo ojúkọ́ wo rọ́ọ̀dọ́ kan ẹ̀tẹ̀kọ́ àmátẹ̀kọ́ bọ̀bọ̀ yìí fíìmù ló yẹ kó ta ẹ̀ wọlé gbọ́ ẹ̀kọ́ ṣáà wà lẹ́nu ẹgbà tó di bí after 7 wọ́n ni wọ́n ti fi kíní kan nù lára bó máa sùn fún bí 3 hours kò dẹ̀ gbá kò sí rúùmù tá a fẹ́ sùn kò sí kankan tó last day ní 10 yẹn náà ò ti ní assurance bó máa jẹ́ 10 yẹn ni wọ́n fẹ́ ṣe báyìí o so ṣeun continuity bó ṣe wá bá mi yẹ mí bàbá òun nìkan tó ń fẹ́ lọ ṣe ní Abẹ́òkúta lọ́jọ́ kejì bóun lẹ́sàm tó ń fẹ́ lọ kọ bóun náà kọ́ ní fóun sáré wá ṣiṣẹ́ ìnìbí atẹ́rọ́kọ́bọ̀ máa wọlé kí wọ́n fẹ́ ṣe báyìí ṣeun the director ṣe náà sì ń gbóná òun náà ló ń padà sí Abẹ́òkúta kò sówó lọ́wọ́ gbogbo wa mo wá rí for the very first time mo regret action mi Opeyemi play tó ti gba 3,000 yìí kó tó di pé producer lọ tẹ̀kọ́ mi ò lọ́pṣọ̀n lọ èmi mo sanwó crew ibi tí mo wà lórí set mo san transport ṣeun padà lọ sí Abẹ́òkúta mi mo san ti director nínú mo san transport bí Olódùmarè mo wá dẹ́kọ̀ tó wá dùn mí jù ni pé mo dẹ́kọ̀ níbi around to 11 or thereabout ṣé wọ́n ti ṣáájú mi d'Abẹ́òkúta ṣé ó kàn pé mí ni OJ ṣé mo ti dé mo ní mo ti délé the producer he come online now I just see am online now come online tó ń tẹ̀kọ́ lọ́wọ́ kò tẹ̀kọ́ mọ́ ni ó sì kiri tán mo ṣe chat ẹ̀ níbi hello mo ṣe ní ààyè báyìí mo ní bàbá wà wá ta ẹ̀kọ́ yẹn o agbára Ọlọ́run àjọlá agreement now last day fún mi lówó oúnjẹ mo ṣe farada bọ̀ kó wá fún mi ní agreement wa 8k fún mi kankan mo ti wá sanwó crew ní bàbá gbèsè tóun jẹ́ ní wọn ò tí balance kámẹ́rà owó day 3 wọn fẹ́ fún mi lówó àwọn crew kan máa bẹ náà ò tí fún wọn lówó pé tóun ò bá tẹ̀kọ́ báyẹn máa bò ń ṣòkòtò
kò wá yé owó so mo ní tiẹ̀ chill náà torí ó ti ń dà mí ṣé mọ́mí ẹ̀ mọ̀ ń pa ẹ̀ ó ní gbogbo àwọn àfáà tí ó wá ń pò kọsẹ́ lẹ́nu kó láwọn èèyàn mọ̀ ń pẹ̀ kábíyèsí olódùmarè. acting yìí máa strong gan o. wọ́n ya sinimá nù sinimá. wọ́n ya sinimá yẹn ó ju Netflix standard lọ. tó tẹ bá wà ń bẹ àní mọ́mí ẹ̀ máa ṣe yín sẹ́yìn iṣẹ́ náà pé gbogbo abiyamọ Ìbàdàn abiyamọ Ọ̀yọ́ ẹ máa bọ̀ ẹ wá gbé mi níjà o. kábíyèsí olódùmarè. àṣẹ acting ni bàbá so ilé wà lára àwọn ìrírí kan tí mo lè. ìrírí mánigbàgbé ó lágbára o ó lágbára ẹ ti sọ nínú ọ̀rọ̀ tẹ́lẹ̀ àlejò wa pé ẹ ti ṣe àwọn sinimá kan bóyá ẹ lè dárúkọ ẹ̀ fáwọn aráalé lẹ́yọkọ̀ọ̀kan bó ṣe tó torí pàápàá torí àwọn tán jẹ́ ọmọ bíbí ìlú tiyín pé ọmọ ìlú mi ni jẹ́ nítorí ẹ̀ kí ẹ wọ kí n wò jẹ́ nítorí ẹ̀ kí mi náà wọ kí n wò ẹ bá dárúkọ àwọn sinimá fáwọn aráalé. First sinimá tí mo gbé jáde mo title ẹ̀ ní Opeyemi mo ṣe Opeyemi lẹ́yìn tí mo ṣe Opeyemi tán mo ṣe alákọ̀wé èmi Fẹ́mi Adébáyọ̀ Táyọ̀ Adéníjì lẹ́yìn alákọ̀wé mo ṣe Soulmate lẹ́yìn Soulmate mo yẹn ṣe wá ṣe The Voiceless tó jẹ́ tí mo ṣe tó ṣe recent lágbára Ọlọ́run àti tí ń pò kan náà pọ̀ tó bá jiná àsọ̀sọ̀rọ̀ afẹ́fẹ́. Ọlọ́run tó ti ń bá yín rìn kò ní fi yín lẹ̀ a tún máa jẹ́ kó máa rọrùn síwájú sí i. káwá nínú gbogbo àwọn sinimá tẹ́ ti ṣe àti tẹ́ báyàn ṣe àti ilé tẹ́ ṣe fúnra yín èwo gan ló ṣe gbòógì tó jẹ́ pé ó jẹ́ káwọn èèyàn mọ̀ pé arákùnrin tí ń lọ òṣèré ni èwo nínú wọn. So far so good gbogbo iṣẹ́ tèmi kópa nínú ẹ̀ ló jẹ́ iṣẹ́ alálùbáríkà torí àwọn kan máa ń rí pé èèyàn ń yanbọ àbí èèyàn ń ṣe gbéraga mo máa ń ṣọ́ iṣẹ́ ṣe I try as much as possible to set a standard for myself àwọn iṣẹ́ kan wà tó ẹ̀mí tí èèyàn bá lọ Ọlọ́run dáríjì mi o ní ọkàn ara ẹ̀gàn àmọ́ pé àwa ṣeré ń bíbí ni because it's not worth the standard of what you've done in the past and ó máa ń da kéèyàn bó kọ́ kíní kan lọ́yìn ara Uncle Ben Chatter pé you are as good as your previous production and you should always aim to do something better. So Ojú Ẹkùn jẹ́ iṣẹ́ kan tó jẹ́ nígbà tó ń release ẹ̀ ó rinlẹ̀ gan. Ojú Ẹkùn yes Ojú Ẹkùn then Mr. Jericho òun náà jẹ́ iṣẹ́ kan tó nígbà tó ń release ẹ̀ ó rinlẹ̀ gan. Then oníṣẹ́ kan náà tá a ṣe ń gbà náà Gbémisọ́lá tí character mi ń bá ìyàwó ẹ̀gbọ́n yẹn lájọṣepọ̀ iṣẹ́ yẹn náà rinlẹ̀ gan. àwọn iṣẹ́ tí wọ́n ní ti máa lẹ́yìn tán release ẹ̀ tán ti máa jáde àwọn yẹn máa fẹ́ lè bòmí láṣọ bí ìwọ yìí gbọ́ ní ẹni fíìmù kan ara jẹ́ ká fún àríwá ẹ̀gbọ́n wa ṣe wà lórí títì àwọn ṣe rọ́ọ̀zù ní àdúpẹ́ àtijọ́ àti mo làwọn náà ń bá ká. àdúpẹ́ ẹ ṣe àlejò wa wọ́n fẹ́ fi ọ̀rọ̀ ayé tiwa àti sinimá tàn ṣe sílẹ̀ mo fẹ́ ká sáré dásìn kankan ká fọ̀rọ̀ ju mi ti rọ̀ lórí ẹ̀ díẹ̀. Ojú wo lẹ fi ń wo Nollywood especially Yorùbá Sakowa àti YouTube ṣe mọ̀ pé nígbà kan rí mákẹ́tà tó bá parí fíìmù la máa gbé fún ló máa tà á nígbà tó yá ó yí bíríbíríbírí ó di tó jẹ́ pé orí íńtánẹ́ẹ̀tì láti ń tà. Ojú wo lẹ fi ń wo bíi YouTube àti Nollywood àti body ojú wo lẹ fi ń wò pé báwo lẹ rò kó lè dé ní ọdún mẹ́wàá sásìkò tá a wà yìí. We are going higher. That's a summary. Ẹ̀yin náà ti sọ tẹ́lẹ̀ it's no longer what it used to be. In the next 10 years yẹn gan pọ̀ jù. In the next 5 years Nollywood will be a film-making body that will be reckoned with all over the globe. This is because we have heritage, we have story the world wants to see. We have story the world wants to see. African story are unique. We have culture that are sellable.
fún àwọn crew members wa gbogbo wọn ojoojúmọ́ gbogbo wọn advance sí. So the challenge used to be a fẹ́ ṣe ìfẹ́ tí aláwọn tó lè ṣe Nàìjíríà a fẹ́ ṣe ilé aláwọn tó lè ṣe. Now we have guys that are doing well, they are exceptionals. So as we speak, sponsors are coming in gradually. So in the next 5 years, mi ò lè imagine how far we would have achieved. But I know we are going places. Ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ̀ kó dé bá wa láyọ̀ àtàlàáfíà. Ní Ọlọ́run. Kò ní sẹ́yìn mi àtẹ̀yìn. Mo wá fẹ́ kí ẹ bá mi fún àwọn èèyàn wa tán ò wá lé ní àmọ̀ràn pàápàá àwọn ọ̀dọ́ kì í tiẹ̀ sọ̀rọ̀ fíìmù nìkan àwọn ọ̀dọ́ wa generally torí ọwọ́ táwọn ọ̀dọ́ ń gbà sáré lásìkò yìí bẹ́ẹ̀ kọ́ làwọn kan ṣe lánàá. Ẹ̀yin náà wo gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kalẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ sí kúrò mi tẹ́ ti wá tẹ́ dá wá síbí ẹlòmíì bó ṣe wá sí gbòòrò Èkó bó ṣe ń bọ̀ gbogbo eré tó wá sá ni pé bóun ṣàṣì fẹ́ di bílíọ̀nìà láàrin oṣù kan. Ẹ bá wa fún wọn lámọ̀ràn sùúrù ló lè sun gbogbo. Ẹ bá wa fún wọn ní àmọ̀ràn pàápàá àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ tẹ́ ń ṣe àwọn ọ̀dọ́ wọn ṣe pàtàkì. Ẹja sọ̀rọ̀ bí ọmọ ìyá ń sẹ́yìn. Gẹ́gẹ́ mo sọ síwájú pé tí èèyàn bá mọ ibi téèyàn ń lọ ìgbà míì ọ̀nà àti débẹ̀ ó máa ń difficult but with the right attitude with the right frame of mind ó ti máa ń rọrùn. Mo mọ̀ pé iṣẹ́ tíátà ni mo fẹ́ ṣe n tó gbé mi wá sí Èkó nìyẹn. So mi ò ní any course láti sọ pé mo fẹ́ lọ máa kọ́ plumbing láti sọ pé mo fẹ́ lọ máa kọ́ṣẹ́ weather. Ìgbà tí mo dé Èkó fún èmi o èdè Yorùbá wà lára àwọn tó jẹ́ ìgbéníjà fún mi tóbi ilẹ̀ Haúsá náà bí mi sí ibẹ̀ ni mo dàgbà sí. Tí máa ń pa òwe ńgbà yẹn mọ́mì máa ń fi ṣe ẹ̀yẹ ni but mo fẹ́ mọ̀ ni mo fi ń pa tipátipá. So ìwọ as ọ̀dọ́ tó ti mọ̀ mẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣe leléyìí àwọn Yorùbá náà ló máa ń sọ wípé asáré títí ò ní kọjá ilé arìngbẹ̀rẹ̀ ò ní sùn sọ́nà. O lè sáré tọ Ọlọ́run ẹ lọ. Òjé kan tẹ́mi ń lò nìyẹn tó mọ̀ bí abetí ló jára bí ajere ní bàbá mi. tó mọ̀ bí abetí ló jára bí ajere ni. Elédùà. Kò dẹ̀ sígbà tí mo pè tí ò kí ń dé mi lóhùn. So tó o bá fẹ́ sáré o ṣe sáré tọ̀ lọ. Ó lè dàbẹ́ ni pé ó slow nísìn but in as much as tí o kúrò lórí ìlà tó wà yẹn you will get there. It's pointless tó bá ń wo aago aláago sáré torí ìgbà kan náà bí wa ìgbà kan náà kọ́ la yàn ọ̀nà kan náà kọ́ la máa tọ̀ ìgbà kan náà dẹ̀ kọ́ la máa padà. Bẹ́ẹ̀ni. So kò lè jẹ́ fún wa nígbà kan náà. Lẹ́nu wọn ìgbà tèmi ti lo industry mo mọ àwọn tí mo bá mo mọ àwọn tájọ jẹ́ sàwáwù mo dẹ̀ mọ àwọn tó dé lẹ́yìn mi mo mọ àwọn tí jẹ́ pé mo bá ń bẹ̀ tẹ́mi mo mọ̀ pé I'm doing better than them mo dẹ̀ mọ àwọn tó dé lẹ́yìn mi tó jẹ́ pé èmi náà ń wo àtàrí wọn lọ́ọ̀kan ni pé Ọlọ́run gbà fún lọ́wọ́. So in as much as tí Ọlọ́run ṣe ń gbà fún lọ́wọ́ tèmi ní láti máa pàtẹ́wọ́ fún because one day it will get to my turn tá máa pàtẹ́wọ́ fún mi náà. So ní pé à ń sáré mi ò ní a má sáré o ẹ má jà sáré àsápajúdé. Àwa ti ní pé torí pé wọ́n ní kó má sáré jù kó máa rá ó tún dákẹ́ kó wá gbàgbé ibi tó ń lọ. So you have to learn how to strike a balance. At the end of the whole day gbogbo àná máa dé destination tá a lọ. Ọ̀rọ̀ rẹ o ẹ̀yin ọ̀dọ́ ńlé lọ́kùnrin àti lóbìnrin pàápàá àwa tá à ń sáré pé a fẹ́ jẹ nǹkan láyé ọ̀rọ̀ lẹ́tọ́ ti gbọ́ lẹ́nu àlejò wa yìí o kò síbi tí à ń kánjú lọ
gbogbo ẹni gbé kékeré odò ni ó pọn mi wálé. Àsìkò tí kálukú òdèlé ló yàtọ̀ síra wọn. Ẹja fi sùúrù sí i káfẹ́tọ̀ ìrìn àjò ọ̀hún kó lè dà. Kì í dùn kó pọ̀, sókí báyìí ń lọ bẹ̀ oge. Wọ́n ní bá a bá sọ fún yín bẹ́ẹ̀ bá fẹ́ lẹ máa gbọ́, bẹ́ẹ̀ bá sì fẹ́ a lè fipá mẹ́sìn lọ sódò ni, a lè fipá fún lómi. Ṣùgbọ́n àbọ̀ ọ̀rọ̀ báyìí òun là máa sọ fọmọlúwàbí. Àlejò mi, mo dúpẹ́ pé a pè yín tẹ́ sì jẹ́ wa. Wo bọ́nà wá ṣe jìn tọ̀nà tó wò pé ìpinnu báyìí ní sọlá. Adúpẹ́ pé òkun, adúpẹ́ pé ọ̀sà. A sì nígbàgbọ́ pé bó bá sì dìgbà míì tá bá tún ní ta fẹ́ bí yín ẹ tún dá wa lóhùn. Bàbá wa ò jẹ o, àtún ti dé o, sáré dá wa lóhùn ní 9:10. Ká tó wá máa lọ, mo fẹ́ kẹ́ bá a sọ fáwọn èèyàn táwọn wà nílé pé ká máa bá a wo ìkànnì Mundio TV ní kòsẹ́kòsẹ́. Pàápàá ètò yìí jẹ́ ká mọ̀ ẹ́ torí ètò tó kún fọ́gbọ́n ni tó sì kún fún ìmọ̀. Ká máa bá wa wò láì sinmi láì sàárẹ̀. Ẹ bá a sọ fún wọn lé. So gbogbo ẹ̀yin tèmi nílé, gẹ́gẹ́ bí ẹ ti gbọ́, Mundio TV ní kẹ́ ẹ máa wò. Ẹ má dẹ̀ miss out lórí ètò Jẹ́ Kán Mọ̀ Ẹ́. Mundio TV ò gbé tó yìí kalẹ̀ nítorí ara tiwọn, wọ́n gbé kalẹ̀ so that ẹ̀yin aráalé máa lè mìtì àwọn ojú tẹ́ ti ń rí nínú sinimá àgbéléwò. Ẹ má lè fi mọ ẹ̀dùn ọkàn wa, ẹ má mọ bá ṣe ń ṣe. Torí tí iná fi gbé tó yìí kalẹ̀. So ẹ máa wo Mundio TV, kẹ́dẹ̀ máa wo Jẹ́ Ká Mọ̀ Ẹ́. Ọ̀rọ̀ lẹ ti gbọ́, ẹ máa bá wa wò ó ní gbogbo, ẹ máa bá wa tẹ̀ sójú ẹ̀. Láì sẹ́yìn kò sáwà. Bẹ́ẹ̀ ni o, Ọlọ́run ní gémi ni kò sí ní tá a jẹ́, ṣùgbọ́n Ọlọ́run ló ń jẹ́ ká máa dún. Ọlọ́run ló jẹ́ ká máa bá yín gbogbo ọjọ́ mẹ́jọ tá à ń bá yín láyọ̀ àtàlàáfíà, tẹ́yìn náà sì ń tẹ́wọ́ gbà wá láyọ̀ àtàlàáfíà. A tún ti ń lọ lónìí, ìlọ́la ń lọ, a tún padà lọ́jọ́ mẹ́jọ òní lágbára Ọlọ́run. Ikú òní tí ìyàwó pa yín báyìí kò tí níyàwó pa àwa náà. Títí ọjọ́ mẹ́jọ òní ká fèrè pàdé. Ó dàbọ̀.